ẹ̀yin ènìyàn wa. gbìyànjú láti sọ ni pé mo fẹ́ dá sí ọ̀rọ̀ tó ń lọ ní orí ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé àti Chief Sunday Igboho. mo rí post yẹn bọ̀ tí mi ò tiẹ̀ gbàgbọ́ ohun tí ìgbà tí mo gbọ́ mi ìgbàgbọ́ ohun tí ìgbà tí mo wá ṣàṣẹ̀ṣẹ̀ wá rí ní so ìgbà tí mo dẹ̀ rí mo rò pé ẹ jẹ́ kábà náà bá wọn dá sí ká fún advice tá a bá lè give ká give torí mo rí àwọn kan tó ń ṣe show tó ń bú Ṣèyí Mákindé. Nǹkan tèmi máa sọ ni pé mo ti sọ kínní yìí ńgbà kan ìgbà tí a bẹ̀rẹ̀ Yoruba.11 tí gbogbo ariwo yìí pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Mo sọ pé ẹni tó bá láìkì Sunday Igboho, anybody tó bá láìkì Sunday Igboho tó bá ń fi Sunday Igboho jà lórí íńtánẹ́ẹ̀tì ẹnìyẹn ò fẹ́ràn Sunday Igboho. Anybody tó bá sọ pé loyalist Sunday Igboho lòun tó wá ń fi olóyè Sunday Igboho jà lórí íńtánẹ́ẹ̀tì ẹnìyẹn ò fẹ́ràn olóyè Sunday Igboho. Ìdí tí mo lè sọ bẹ́ẹ̀ ni pé gbogbo wa la mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ní 2021 gbogbo wa náà la dẹ̀ mọ gbogbo wa la mọ nǹkan tó ṣẹlẹ̀ ní 2021 àbí ìdápẹ́ gbogbo wa la mọ nǹkan tó ṣẹlẹ̀ ní 2021 àwọn baba ńlá wa wọ́n ní pé iná àṣèṣì kò kí máa ń jóyàn lẹ́ẹ̀mejì. Bàbá mi sọ̀rọ̀ kan fún mi nígbà tí mo kéré ó ní iná àṣèṣì ò kí ń jóyàn lẹ́ẹ̀mejì. Ó ní ṣùgbọ́n tí o ò bá gbọ́n iná àṣèṣì lè jóyàn nígbà igba. Iná kí ló sọ iná àṣèṣì ó máa ń jó èèyàn ní ìgbà igba if you don't learn your lesson. Ọmọ kékeré mi ẹ̀rí pọ́ ọmọdé mi báyìí tẹ bá gbé àtùpà tọmọ yẹn bá ń kúrọ̀ ìgbà tí a sì máa ń lo àtùpà mi mọ̀ bí wọ́n sì ń lo àtùpà báyìí tọmọ bá ń rá tó bá fẹ́ lọ sídìí àtùpà tẹ bá stop ẹ̀ kó máa lọ a máa continue a máa lọ dí àtùpà. Ṣùgbọ́n ẹ̀rọ ọmọ mi pé ìjọ́ tó bá ti fọwọ́ kan àtùpà yẹn tí àtùpà yẹn jó lọ́wọ́ tó bá ń lọ tó bá ti dé dí àtùpà báyìí ó máa yí ni kò ní ẹni tó bá ń wò mí ó máa yí ni kò ní dé dí àtùpà yẹn mọ́. Ìdí ni pé iná yẹn ti jó bọ̀yẹ̀ tó wá rí pé àwọn ọmọ mi máa ń stubborn oríṣiríṣi ọmọ ló máa ń wà. Ọmọ mi máa wà tó jẹ́ pé àtùpà ti jó lákọ̀ọ́kọ́ o ṣe rò pé wọ́n máa ní ẹgbẹ́ àtùpà kúrò ńlẹ̀ ẹgbẹ́ àtùpà kúrò ńlẹ̀ ẹgbẹ́ àtùpà kúrò ńlẹ̀. So ọmọ tí àtùpà ti wá jó ṣe rí pé ti rí pé ọmọ tó jẹ́ pé ńgbà tí àtùpà yẹn jó mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò mí bí ló ti ṣàbíamọ́. Ọmọ tí àtùpà ti jó yẹn wọn ò ní máa gbá àtùpà kúrò ńlẹ̀ fún wọn ò ní gbá àtùpà kúrò ńlẹ̀ fún mọ́ because tọmọ yẹn bá ti ń rá báyìí tó bá ti dédé àtùpà ó máa yí sí kọ́nà ni kò ní dédé àtùpà yẹn mọ́. Bọ̀ àwọn ọmọ mi lágídí so tí ó bá rá tó bá dédé àtùpà ti jó lánàá tó bá tún di ọ̀la á tún lọ dé àtùpà. So àwọn òbí ẹ̀ tó bá rí pé àtùpà yìí ó tún jó rí pé irú ọmọ yẹn tí wọ́n máa gbé àtùpà kúrò ńlẹ̀ because wọ́n fẹ́ save ọmọ yẹn wọ́n fẹ́ kátùpà jó tó rán nípa ọmọ yẹn stubborn kò kúrò ń di àtùpà yẹn ó tún ọmọ mi lẹ́yìn tí àtùpà yẹn jó tó bá dọ̀la á tún máa rá lọ dé àtùpà yẹn nítorí bẹ́ẹ̀ àwọn òbí ẹ̀ wọ́n á gbé àtùpà kúrò ńlẹ̀ ọ́ àwọn míì wọn ò ní fún ọmọ yẹn láyè kó rá tílẹ̀ bá ti ṣú wọn ò ní gbà láyè kó rá kí nítorí bẹ́ẹ̀ ni pé wọ́n ń prevent ẹ̀ wọ́n fẹ́ kó dédé àtùpà. Òwe ni mo pa o ẹni tí bá dẹ̀ ń sọ ẹni tọ́rọ̀ mi yé ẹlòmíì lè bú mi ó lè ṣépè fún mi because tá a bá ń sòótọ́ wọ́n máa sọ pé à ń gbà bọ̀dẹ̀. Mo rí pé ilẹ̀ Yorùbá lè ní ilẹ̀ Yorùbá ò lè grow torí pé ẹni tó bá ti ń parọ́ fún yín lẹ máa ń like ibi tó bá ti ń pa lọ́tọ́ tí ń ṣe tó bá jẹ́ rọ̀ là ń pa ń sìn. Mo mọ nǹkan tí mo lè sọ lórí péjì mi tí mílíọ̀nù sí gbogbo yín láàrin 2 hours tèrò máa wá bọ̀ I won't be part of that. Mo fẹ́ sọ̀rọ̀ fún ẹ torí ẹ pé mo fẹ́ kí Chief Sunday Igboho wo fídíò mi kó land mo fẹ́ kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó wo fídíò mi káwọn náà gbọ́ but kí n tiẹ̀ ń sọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò àti Sunday Igboho mo bá wá lé ní. So ìgbà tí mo rí kinní yẹn mo wò pé ṣé rọ ni ṣé òótọ́ torí mi ò ń gba most thing tí bá ti rí ń sinmi o I need to confirm mo ti mọ̀ pé correct ni so mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ àná ni mo rí kinní yẹn lórí page Koiki
tó ń sọ pé ìrù ẹkùn kì í ṣe wọn ò trọ́bù, wọn ò ṣe kan, wọn ò ṣe kí tó kó èkì fi sọ bẹ́ẹ̀. So kí ni mò ń gbìyànjú láti sọ ni pé gómìnà Ṣèyí Mákindé àti Chief Sunday Igboho wọ́n ti jọ wà kó tó di bóyá ọ̀rọ̀ Yorùbá.11 ṣẹlẹ̀. So tó bá kù pé ìjà wà láàrin wọn, èmi á advice olóyè pé kó lọ reconcile pẹ̀lú Ṣèyí Mákindé. màá advice ẹ pé kó lọ reconcile. ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ jáde tẹ́ ń ṣe show tẹ́ ń bú Ṣèyí Mákindé, ẹ̀ ń ba ti Sunday Igboho jẹ́ ni. Yes, reason ni pé Ọ̀yọ́ state yẹn Ṣèyí Mákindé lọ́lọ́run gbé agbára Ọ̀yọ́ ṣe lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ṣèyí Mákindé lọ́lọ́run gbé agbára Ọ̀yọ́ state lé lọ́wọ́. Ṣèyí Mákindé òun ni Ọlọ́run gbé agbára Ọ̀yọ́ state lé lọ́wọ́. So ẹ̀yin blogger ẹ̀yin lè di orí phone people can just, you can do anything on internet, but when we are talking of administration, there are some people responsible for it. Àwọn kan ló wà responsible fún administration, and lọ́wọ́lọ́wọ́ tá wà yìí Ṣèyí Mákindé ni chief administrator Ọ̀yọ́ state. Gómìnà Ṣèyí Mákindé sọ pé òun ò fẹ́ ní private security ní Ọ̀yọ́ state. Òun ò fẹ́ private security ní Ọ̀yọ́ state kó dá sí security Ọ̀yọ́ state. Kí ló fà á tí gómìnà Ṣèyí Mákindé ṣe sọ bẹ́ẹ̀? Mo ti sọ kíní, mo ti sọ, ẹni tó bá regular lórí péjì yìí ẹ jẹ́rìí mi. Màá tún sọ tó bá wù wọ́n kàn ṣépè fún mi, because gbogbo wa lè ní kò sẹ́ni the principal factor tó fa problem yìí o. Gbogbo ẹ̀gbin tó bá kan Sunday Igboho lórí internet, ẹ̀gbin tó bá kan Ààrẹ Ọ̀nà Kakanfò, bàbá Èkìtì ló dálẹ̀. Bàbá Èkìtì ló dálẹ̀. Bàbá Èkìtì òun ló pera ẹ̀ ní pásítọ̀, òun ló dá kíní ilẹ̀. Bóyá bàbá Èkìtì bóyá ó dá church ilẹ̀ tí church ẹ̀ ò grow, tó dẹ̀ jẹ́ pé ibi tó ti ń rówó òjú through olóyè, ibi tó ti ń gain popularity ẹ̀, tó ti ń gain fame ẹ̀ ní through Sunday Igboho. Bàbá Èkìtì bóyá ó dá church ilẹ̀ tí church ẹ̀ ò grow, tó dẹ̀ jẹ́ pé ibi tó ti ń rówó òjú through olóyè. Òun ògo ò lè initiate program pé program wo mo lè ṣe. Òun ògo ò lè initiate program pé program wo mo lè ṣe lórí Facebook tó lè máa yẹ kérò wá. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ lọ sí orí, mo lè padà mú fídíò tí mo ṣe máa post ẹ̀. Ẹ lọ mú Yorùbá.11 tó bú, yàtọ̀ sí èyí tó ti ṣẹlẹ̀ kọjá tó bú Ìbà Gani kó tó di pé bàbá Èkìtì bẹ̀rẹ̀. Ẹ lọ mú fídíò wá, ẹ lè rí. Ẹ lọ mú OPC tó ṣe fídíò tó fi bú Sunday Igboho, ẹ lè rí. Bọ̀ bàbá Èkìtì ti mọ̀ yí pé nǹkan kan lèèyàn máa ń ṣe tó máa ń trigger public. Ó dẹ̀ ti mọ̀ yí pé tóun bá continue láti máa sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn OPC náà máa padà jáde fún olóyè Sunday Igboho, because ó ti ṣẹlẹ̀ rí. Ìdí nìyẹn tí mo dẹ̀ ṣe jáde tí mo ṣe bẹ̀bẹ̀ pé ẹ má jẹ́ ká repeat nǹkan tá ti kọ́kọ́ ṣẹlẹ̀, that mistake that has happened before, ẹ má jẹ́ ká repeat ẹ̀. Tí olóyè bá ń ṣe nǹkan, ẹ jẹ́ ká máa fún lórí ìyìn, because ifá ní ní kẹ́ni kó ṣe mí. Ẹ jẹ́ ká yìn, but ẹ fi Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀. Ó ti sọ pé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá fún un ní approval, òun ò jáde. So ẹ fi Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀, kẹ́ jẹ́ kí Sunday Igboho kó máa shine. Kíní máa ń sọ nígbà kan pé wọ́n máa ta àwọn ṣáwọn winners ló lo title yẹn gbà pé it is your time to shine, it is your time to shine. Tó bá tó time olóyè Sunday Igboho tó fẹ́ shine, definitely gọ́ọ̀mẹ̀ntì wọ́n lè má fún Ìbà Gani ní approval, so that olóyè Sunday Igboho òun náà á lè shine. Ṣùgbọ́n tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì fún Ìbà Gani lápúrúvà, tán fún olóyè lápúrúvà, ẹ jọ̀ọ́ báwo ni olóyè ṣe fẹ́ shine? So gbogbo analysis ni mo ti ṣe. Gọ́ọ̀mẹ̀ntì wọn ò fún Ìbà Gani lápúrúvà,
but wọ́n fún olóyè lápúrúwà. So for olóyè to shine, ẹ fi kíní ilẹ̀, ẹ má jẹ́ kẹ́ máa jàjà. Mo ní gbogbo ìjà tá à ń jà lórí íńtánẹ́ẹ̀tì yìí, àwọn tó jẹ́ right people nílẹ̀ Yorùbá wọn ò tiẹ̀ wá ní fún kọ̀ọ̀kan nínú yín ní security. Kí ni wọ́n tẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n máa fún wọn ní fẹ́ kí conflict ṣẹlẹ̀, wọn ò ní fẹ́ kí ìjà ṣẹlẹ̀. wọn ò ní, kí ni mo ń sọ, wọn ò ní fẹ́ kí ìjà, wọn ò ní fẹ́ kó ṣẹlẹ̀, because kò sí gómìnà tó máa fẹ́ kí àwọn ìrù ẹkùn àti àwọn OPC kan bẹ̀rẹ̀ sí ní clash ní orí ilẹ̀ ọ̀hún. Kò sí gómìnà tó máa fẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Tẹ́ bá rò pé bóyá ìjọba Ṣèyí Mákindé ò kí ń wo social media ìrọ̀lẹ́ ń pa, ó ń wo, ṣe young man náà, ó lè busy but bí òwò gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún àmà wò. So a máa wò pé òkè gbogbo eléyìí tẹ̀ ń ṣe, gbogbo àwọn bíi míì tí violence máa ń ṣẹlẹ̀ orí íńtánẹ́ẹ̀tì ló ti máa ń ṣẹlẹ̀. The violence can now lead to physical violence, and that is why tí gómìnà ṣe sọ pé àti ìrù ẹkùn àti OPC àti any private group, I don't want them in my state. Kò ju pé ìjà tá à ń jà tẹ́ ń bára yín, èmi ò sí lára yín tẹ́ ń jà mi ò jà oníṣẹ̀ṣe lèmi, mi ò bá yín jà, I'm not part of it. Ìjà tẹ́ ń bára yín jà lórí internet òun ló fà á. And decision tí Ṣèyí Mákindé take yẹn ó lè lọ sí gbogbo south west, torí gbogbo àwọn south west governors lọ́jọ́ ń ṣe meeting. Gbogbo south west governors lọ́jọ́ ń ṣe meeting. So Ṣèyí Mákindé nìkan ló sì sọ̀rọ̀. Ìgbà tá à ń bẹ̀bẹ̀ fún pé àtàwùfẹ́ ìṣẹ̀ṣẹ̀dè, ṣèbí wọ́n bẹ̀rẹ̀ náà ni táwọn gómìnà sì bẹ̀rẹ̀ sí fún wa lọ́lídé, ṣèbí gbogbo wọn jọ pàdé ní meeting ni. So kí ni à ń tà láti sọ ni pé tí gómìnà Ṣèyí Mákindé tó bá àti ẹ̀ ti mọ̀ pé Lagos state àwọn yẹn yàtọ̀. So tí gbogbo south west governor tó bá wá láwọn reject kí àwọn èèyàn títí wa private kó bá wọn dá sí security, ẹ jọ̀ọ́ kí ni íńtánẹ́ẹ̀tì fẹ́ ṣe íńtánẹ́ẹ̀tì lè solve ẹ̀? Ṣé ìjà orí íńtánẹ́ẹ̀tì ṣó lè solve ẹ̀? Because gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì, agbára wo lẹ ní? Ẹ̀yin tẹ́ ń bú Ṣèyí Mákindé, agbára wo lẹ ní? Agbára wo lẹ ní? Àmì nǹkan tí mo sọ kíní ìlẹ́yìn màá dẹ̀ tún sọ ń bì báyìí, àwọn tó ti bá mi sọ̀rọ̀. Mo ní number 1, OPC ti wà tipẹ́tipẹ́, gbogbo aládẹ̀mọ̀. OPC ti jẹun sókè, irú ẹkùn ló ẹ̀ṣẹ̀ dé tó yẹ kóun náà jẹun. OPC ti wà tipẹ́tipẹ́, OPC ti jẹun sókè. Even wọ́n ní 30 states ní OPC ti wọ́n ti dúró ní Nàìjíríà. Irú ẹkùn ṣẹ̀ṣẹ̀ dé ni. Irú ẹkùn náà ó yẹ kí irú ẹkùn náà jẹun sókè, but ìgbà tí irú ẹkùn kò bá rí ìdíjókòó ní ibi tó ti wá, ṣé ilẹ̀ Haúsá ló ti fẹ́ lọ jẹun sókè? Ṣé ilẹ̀ Haúsá ní irú ẹkùn ti fẹ́ lọ jẹun sókè? Tí ò bá jẹun sókè ní ìlú ẹ̀, ṣé ilẹ̀ Ìgbò ló ti fẹ́ lọ jẹun sókè? Tẹ́ bá fẹ́ lọ anywhere, tẹ́ fẹ́ ṣe ìlú yín lẹ máa ti kọ́kọ́ start. So kí ni mò ń sọ ni pé I'm going to beg everybody, tó bá wù yín kẹ́ gbọ́, tó bá wù yín kẹ́ gbà, let's stop this nonsense rádaràda. Tẹ́ bá like Sunday Igboho, ẹ stop ìjà lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ẹ stop ìjà lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó ń fi olóyè ṣe show, ẹlòmíì just because they want followers, not because they love him. Ìgbà tí wọ́n gbé Sunday Igboho ń gbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pariwo sí náà fi Sunday Igboho ṣe yẹ̀yẹ́ lórí internet. Though Facebook has deleted many videos, but àwa ẹ̀ mọ fídíò oríṣiríṣi tá a ṣe nígbà yẹn láti fi support olóyè. Majority of you
were making mockery of him. Ipe ṣèbó lòun lè pè bọ́n kinní kan àwọn àáfàá kan ní ẹ jẹ́ ká gbọ́kànlé àlá o kinní kan o àwọn pásítọ̀ kan bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ olóyè wọn fi ń pèrò sọ́kọ̀ ni nígbà yẹn. Why some of us were crying. So as a human being, don't because of your wọ́n máa ń pè ní ìmọ̀tara ẹni nìkan nǹkan tó fẹ́ gain ro ti ẹni tí òun sọ̀rọ̀ fún pé nǹkan tí mò ń ṣe yìí think of it pé nǹkan tí à ń ṣe yìí kí ni future implication ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ pèrò sọ́kọ̀ just like gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lórí internet ò change the situation but kí ni impact ẹ̀ lára ẹni tí ẹ̀ ń sọ̀rọ̀. So my conclusive màá wá bẹ Chief Sunday Igboho pé kí Chief Sunday Igboho kóun gan fúnra ẹ̀ kó ṣe normal thing. Wọ́n ní àìrìnpọ̀ ọmọ ejò ó máa ń jẹ ọmọ ejò níyà. Àìrìnpọ̀ ọmọ ejò ó máa ń jẹ ọmọ ejò níyà. Ìgbà tá wà ní school a kú ní kankan tá a kọ́ kékeré wọ́n ní àgbájọpọ̀ wọ́n la fi sọ̀yà ẹnìkan kì í jà wá dé igi kan kò lè dágbó ṣe. Ejò tó bá dárìn là ń fọ̀ pápá kárì kápọ̀ iyẹ̀ ló ń yẹ ni. Mi ò sọ pé gbogbo àwọn tó jẹ́ pé security ní South West kí Chief Sunday Igboho gbogbo wọn kan jọ sowọ́ pọ̀. Gbogbo ṣe mọ̀ wípé ǹsìn gbogbo security tán ti wà ní South West ẹ jọ ṣiṣẹ́ papọ̀ ẹ jọ sowọ́ pọ̀. South West Security Union gbogbo yín ẹ jọ papọ̀ ẹ jọ parapọ̀. Ìyẹn ò stop ìrù ẹkùn láti ṣiṣẹ́ tiẹ̀ but gbogbo yín ẹ jọ parapọ̀ kẹ́ ẹ jọ ṣiṣẹ́ pọ̀ kẹ́ ẹ jọ make peace. Tó bá dẹ̀ ní nǹkan tó wà láàrin ẹ̀yin àti gómìnà ẹ try kẹ́ make peace. Tó bá ní anybody tó wá sórí social media tó bá yín bú Ṣèyí Mákindé that person doesn't love you. Mo rá àwọn fídíò táwọn èèyàn bú Ṣèyí Mákindé wọ́n lọ́mọ Ìjẹ̀ṣà ní ó jẹ gómìnà one ẹ̀yin Ọ̀yọ́ lẹ dìbò fún ìbò Ìjẹ̀ṣà lẹ́lẹ́kejì ó jẹ gómìnà irú tàn rádaràda wo nìyẹn. Mo ti gbọ́ oríṣiríṣi but I don't want to say that some people told me it's that mo kàn sọ fún yín pé gbogbo kinní yẹn is a way of misleading. Yes, because olóyè àti gómìnà Ṣèyí Mákindé wọ́n ti jọ jẹ́ báyìí rí they were like this. So most people tó ń jáde sìn tó ń bú Ṣèyí Mákindé fọlóyè you were never mo rí yín bí intruder nìyí and ẹ̀yin intruder yẹn ẹ̀yin ilẹ̀ ń dàárín wọn rú ìgbà Yorùbá nation gbogbo èébú gbogbo èpè ẹjọ́ ṣó mú Yorùbá nation dé ṣó mú Yorùbá nation dé ṣó mú dé ìwọ àwọn ọba yẹn tún ti gbowó o wọ́n ti gbàbọ̀dè wọ́n ti ẹjọ́ ṣó mú Yorùbá ni ẹjọ́ ṣé does that brought Yorùbá nation? Because ilé ayé ta wà yìí àwọn kan lọ́lọ́run gbé agbára ilé ayé yìí fún ilé ayé ta wà yìí àwọn kan ní kí n la sọ ni Ọlọ́run gbé ilé ayé agbára ilé ayé yìí fún. Àwọn lọ́lọ́run fi ṣe decision maker destiny ni ìbáàjẹ́ pàwọn aládìbò fún wọn ìbáàjẹ́ pé by birth wọ́n bí sílé ọba ó padà jọba orí ti sọ pé ó máa débẹ̀ ni. So tọ́lọ́run bá wá gbé agbára fún yàn ẹni tó bá jù ní lọ àwọn Yorùbá sọ pé ó lè jù ní nù. So ọgbọ́n la fi ń ṣe ilé ayé o ọ̀rọ̀ mi lè má ta o
ọ̀rọ̀ mi lè má ta, àwọn mi tún lè bú mi o, torí ẹ̀sọ́ pé kí n wá sórí show kí n mú Ṣèyí Mákindé kí n bú dáadáa, èmi ò ní bá yín bú Ṣèyí Mákindé o. èmi ò ní bá yín bú Ṣèyí Mákindé mi ò ní bá yín ṣe kí ni, mi ní bá yín bú Ṣèyí Mákindé. èmi kàn lè bẹ̀ Ṣèyí Mákindé pé gómìnà o, torí pé gbogbo àwọn ọlọ́pàá wà ń bẹ̀, gbogbo wọn wà ń bẹ̀, wọ́n ń jí àwọn èèyàn gbé, táwọn private security náà bá sọ pé àwọn náà fẹ́ partner pẹ̀lú government láti lè save àwọn yàn from àwọn tó ń jiyàn gbé, pé kí gómìnà kó jọ kó fàyè gba private company, àwọn private security, àwọn private security wa kó fàyè gbà wọ́n, káwọn náà lè ran ìjọba lọ́wọ́ láti lè flush out àwọn tó ń ṣe nǹkan tí ò dáa láàrin ìlú. ìyẹn ni èmi lè bẹ̀ gómìnà Ṣèyí Mákindé, ṣùgbọ́n mi ò lè bá yín bù, mi ò kú mọ́ rí, bọ̀ mi ò lè wá sórí social media kí n má bá yín bù, mi lè wá bá yín bù, torí ifá táwa gbé dání, Ọ̀rúnmìlà sọ fún wa pé ìbínú ò fa nǹkan, sùúrù ni bàbá ìwà. Ọ̀rúnmìlà dẹ̀ sọ fún wa pé ọgbọ́n ni ká máa fi ṣe ilé ayé, ọgbọ́n ni Ọ̀rúnmìlà ní ká máa fi ṣe ilé ayé. Ọ̀rúnmìlà sọ fún wa pé gírígírí kò ṣe ilé ayé. Àṣàkẹ́ TV show.